um wọ́n ní kò sí ọgbọ́n tán fẹ́ẹ́ dá, kò síwà tán lè hù, wọn ò lè ever borí Naomi ní ààfin yẹn. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi, ẹ kú gbádùn òyì o. Wọ́n bá ní kílẹ̀ tó mọ́ ní ṣé èní ni àbá àná. Wọ́n ní lẹ́nu ọ̀nà chamber Naomi. Ṣé ẹ mọ̀ pé ọmọ yẹn kò kúkú tí ì dé pátápátá. Tó bá dé báyìí, ilé kábíyèsí ló máa ń dé sí. Kán tó sọ pé wọ́n fẹ́ ṣe official welcome fún tó máa fi dé pátápátá. Nǹkan tá à ń gbọ́ nìyẹn o, allegedly. Àwọn náà mọ bó ṣe náà ṣe ń ṣe, àwọn náà ń pa náà ń ru. Ọlọ́run ló máa kó Naomi yọ torí òun ló ní ààfin. Gbogbo àwọn tó ń lé nídìí ẹrù ẹ̀, gbogbo wọn pátá ni Ọlọ́run máa lé dànù kúrò láàfin yẹn. Tí ìfẹ́ Ọlọ́run máa di múmú ṣẹ ní ààfin yẹn. Tógo bá ń jẹ tọ́ Ọlọ́run. Wọ́n bá tún ní ìpínlẹ̀ tó mọ̀ pé wọ́n ní oyin, ẹ ṣáà mọ àwọn oyin bíi tó máa ń ta àyàn yẹn. Oyin tó máa ń ta àyàn, tó máa ń dún yànmùyànmùyàn. Wọ́n ló wá ṣùjọ sí ẹnu ọ̀nà Naomi, ó bò látòkè délẹ̀. Wọ́n mọ̀ pé ṣéèpù ẹnu ọ̀nà yẹn, ó nìkan lè máa fi mọ̀ pé ẹnu ibẹ̀ ni àbáwọlé ní ààfin yẹn. Wọ́n ní ṣe ló ṣú síbẹ̀ tó ṣe yànmùyànmùyànmùyànmùyànmùyànmù. Wọ́n láriwo yẹn pọ̀ gan-an láàfin. Wọ́n ní security kan ló jí láàárọ̀ pé ó máa ń kọjá. Wọ́n ló máa ń ṣe investigation gbogbo ààfin, wọ́n máa lọ, wọ́n máa bọ̀ ṣẹ́bọ̀. Ó dà pé bit by bit, ọ̀yà bit wọn nìyẹn. Tó débẹ̀ bó ṣe ṣàgbọ́ yànmùyànmù. Níbo láriwo yìí ti ń wà? Irú ariwo lélẹ̀ bó ṣe dé ẹnu ọ̀nà chamber Naomi o. Ló bá rí oyin ọ̀hún tó màǹtì sẹ́nu ọ̀nà Naomi. Tó rí yànmùyànmùyànmùyànmù. Sí lélẹ̀ wọ́n lẹ́rù bà á. Ó sá padà. Ó lọ bá kábíyèsí. Kábíyèsí o. Kábíyèsí nǹkan tó ń rí kẹ́ wá wò ó ní ẹnu ọ̀nà Queen Naomi o. Wọ́n ní bí kábíyèsí ṣe dé. Ṣé ẹ mọ̀ pé ìjọ́ kìíní àná wọ́n ní ọmọ tuntun kìíní kan wà nínú spirit yẹn ké bí ọmọ tuntun nínú ilé ẹ̀. Bó bá ti á tún máa ké bí arúgbó. Tọmọ tí èèyàn á tún change ohùn. Wọ́n ṣà ń gbọ́ ohùn kìíní yẹn. Wọ́n ń gbọ́ ohùn kìíní yẹn. Kán tó lọ sí kábíyèsí, kán tó sọ fún ìyá onífá. Nǹkan báyìí ló ṣẹlẹ̀, nǹkan báyìí ló ṣẹlẹ̀. Wọ́n ṣàránṣẹ́ sí Naomi o. Wọ́n ní bí Naomi ṣe dé. Naomi kan máa fọwọ́ kàn pé kẹ́nìbọ̀dì máa dé bẹ̀ pé òun á mọ̀ nǹkan tí. Wọ́n ní bí Naomi ṣe bẹ̀rẹ̀ sí ní báǹdì tó ń káàsì tó ń báǹdì tó ń káàsì. Wọ́n ní bí Naomi ṣe dé, wọ́n ní kíní yẹn quiet. Kíní yẹn quiet lọ́wọ́ kan. Bí ẹ̀mí yẹn wá ní kí Naomi ṣílẹ̀kùn. Bó ṣe bá òkú àwọn spirit àjẹ́ tó ti kú sínú ilé. Wọ́n lọ ṣọṣẹ́ ni, wọ́n wọnú ilé, wọ́n ṣe meeting níbẹ̀. Bí Ọlọ́run ṣe gbé wọn dé síbẹ̀ nìyẹn. Wọ́n ní àwọn méjì ni wọ́n ṣe kú sílẹ̀, wọ́n wá wọ́ wọn lọ. Bẹ́ẹ̀ ni, wọ́n ní ìyá onífá gbogbo àwọn ifá kìíní kan gbogbo wọn náà wọ́ lọ. Àwọn oníṣẹ́ ibi. Ìgbà kan náà tún ní wọ́n rí vulture. Wọ́n rí vulture lórí bẹ́ẹ̀dì Naomi tí yẹn ti kú síbẹ̀. Torí gbogbo ìgbà tí Naomi ò sí ní kéré tó ti lọ, wọ́n fẹ́ wọ̀ bẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pollute bẹ̀. Adúpẹ́ lọ́dọ̀ náà torí kábíyèsí sọ pé ìgbà tí Naomi bá máa padà sáàfin yẹn, ibẹ̀ yẹn kọ́ ló máa dé sí. Ibòmíì ló máa dé sí. Wọ́n ní kábíyèsí tí ń ṣètò bẹ̀ tí Naomi máa fi dé síbẹ̀. Ṣé ẹ̀ ń ríṣẹ́? Wọ́n tún ní wọ́n tún ń gbé mi jáde o lénìí o. Àbáná ni wọ́n ní nǹkan tá a gbọ́. Allegedly. Wọ́n bá ní ṣe lóyin yẹn bo ẹnu ọ̀nà Royal Manor. Àbáwọlé ti Naomi, the same place yẹn tó ń ṣe gbogbo ṣe yẹn tó oríṣiríṣi ń ṣe ń bẹ̀.
wọ́n ní oyin yẹn kún bẹ́ẹ̀ rẹpẹtẹ tó ń dún yánmú bí bọ̀bọ́ yẹn security kábíyèsí kan tó wọ́n rí bí wọ́n ṣe jáde nìyẹn. Wọ́n á pariwo pé kí lè tún lè léyìí. Wọ́n ní pẹ̀lú ariwo tó ń pa bí gbogbo wọn ṣe jáde àtàwọn oníṣẹ́ ibi àtàwọn aṣenibánidárò àti gbogbo àwọn tó ń fẹ̀jẹ̀ sínú tó ń tutọ́ fọ̀fọ̀ jáde gbogbo wọn àtẹni tó mọ̀ ń pa àtẹni tí ò mọ̀ ń pa náà wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Àwọn tún rí mi o, kí ni Naomi ṣe yìí o, kí ni nǹkan tí Naomi ṣe, kí ni gbogbo eléyìí tó ń dé sí ọ̀dọ̀ Naomi nígbà gbogbo, ilé ìyá dé sí ìtàwọn adé sí. Kán lọ bèèrè lọ́wọ́ Naomi wò kí ni nǹkan tó ṣe tí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ tó ń yọ sí, kí ni nǹkan tó ṣe báyìí tí nǹkan bẹ́ẹ̀ tó ń yọ sí. Ṣẹ́yìn ráwọn oníṣẹ́ ibi gbogbo wọ́n mọ̀ àwọn tó ṣiṣẹ́ yẹn náà tún lẹ́nu tó tún sọ. Ìjọ́ kìíní àná tán sọ pé ọmọ tuntun ké nínú yàrá Naomi tó wá tún yọ ohun yẹn á tún change bíi ti arúgbó. Gbogbo wọn náà sọ tó ń sọ yànmọ̀yànmọ̀ tó ń ṣọ́ọ̀ṣẹ́ ẹnu yànmọ̀ kíní kan ṣe ó lè jẹ́ pé kíní Naomi òun ló mọ nǹkan tó ṣe síbẹ̀, òun ló mọ gbá, òun ló mọ àwo, òun ló mọ nǹkan tó gbé sínú ilé ẹ̀ tó ń ké bí ọmọ kókó. Àwọn yẹn náà ni wọ́n lọ ṣe iṣẹ́ ibi. At the end of the day wọ́n ṣubú dànù ni. Àní kò sí gbogbo nǹkan tó ń sẹ́ǹdì sí Naomi tó máa ṣiṣẹ́ lára Naomi àbí lára àwọn ọmọ ẹ̀. Torí Bíbélì ti sọ fún wa ó ní touch not my anointed, do my prophet no harm. Ṣé ẹ mọ̀ pé agbára Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀? Kò sọ́gbọ́n tó lè dá, kò sí ọ̀nà tó lè gbà tó lè fi borí Naomi gbogbo bá ń jẹ tọ́lọ́run lókè. Bẹ́ẹ̀ ni wọ́n bá ní kábíyèsí kan ló máa ń fọwọ́ kàn wọ́n máa ń fọwọ́ kàn pé ó yìn yẹn because wọ́n ní kì í ṣe pé ó ta àyàn kò tí ì ta anybody kò máàtì síbẹ̀. Wọ́n ní kan pé ìyá nífà so wọ́n lọ pé ìyá nífà ló fẹ́ destroy àwọn kíní ẹ̀kọ́ kó sọ ibi tí kíní yẹn ti wá. Ṣé àwọn pé ìyá nífà wà fún kábíyèsí standby pé tó bá dé ó máa sọ ìtumọ̀ kíní yẹn, nǹkan tí kíní yẹn bá wá, nǹkan tó wá jẹ́ àwọn èèyàn ló ṣe síbẹ̀ ni ẹni tó ṣe ó máa forí ẹ̀ gbé. Ẹni tí tó bá jẹ́ pé ó ní kankan òrìṣà tó lọ máàsì síbẹ̀ pé kankan á ṣẹlẹ̀. Tó bá kó ní spirit kan tó fẹ́ send message spirit wo ló fẹ́ send message through ìpalára láíláí kì í ṣe spirit Ọlọ́run. Tọ́lọ́run bá fẹ́ báyàn sọ̀rọ̀ ó máa bá Naomi sọ̀rọ̀ straight, kì í ṣe àwọn ní counterfeit tó rán ibi tó rán iṣẹ́ ibi physically tó ní pé ó máa torment ọmọ ọlọ́bẹ tí kò lè wọ́n lágbára. Wọ́n kàn lágbára wọ́n lágbára agbára ti afẹ́fẹ́ lásán torí màá pè agbára afẹ́fẹ́ lásán torí nǹkan tí Ọlọ́run bá pinnu láti ṣe kíníyàn ò lè ṣiṣẹ́ àfi tí Ọlọ́run ló lè ṣiṣẹ́ lára ọmọ Ọlọ́run, ó lè ṣiṣẹ́ lára àwọn ọmọ Sátánì kò lè ṣiṣẹ́ lára ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi òun la tún ní ká tún gbé wá sí ti gbọ́ wa o torí àwọn oníṣẹ́ ibi wọ́n tún ti bẹ̀rẹ̀, wọ́n tún fẹ́ gbé mi wọ́n ṣàǹgbá oríṣiríṣi ọ̀nà láti ta ọfà ọfà yẹn gbogbo àṣírí wọ́n tún ṣe ló padà Ọlọ́run kan bàjẹ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, ẹ bá mi love, ẹ bá mi fi tókù sí comment section. Abọ́ Ọlọ́run adájú lórí wa àní ṣubú dànù àní dàrùn gbogbo ibikíbi tọ́ta ń ta sí wa lórúkọ Jésù Olúwa máa dá padà back to sender ni lórúkọ tí bàbá tí òun àti tí ẹ mọ̀ Jésù Kristi Olúwa tó olùgbàlà wa àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa láyọ̀.